pè wọ́n ní ọ̀rọ̀ Yorùbá. Ẹni yẹn náà tún ní Balógun ti Aba ìlú Ìṣẹ̀yìn, Balógun Aba ìlú Ìṣẹ̀yìn. Láti ọ̀sẹ̀ méjì làwọn àfáà ti ń lé kí ọ̀rọ̀ Yorùbá TV, àti ọ̀sẹ̀ méjì làwọn àfáà ti ń lé kí o. Àwọn DSS ti gbé lónìí o, wọ́n ti gbé ọ̀rọ̀ Yorùbá láàárọ̀ yìí, wọ́n mọ́nítọ̀ ẹ̀ kiri ní nílùú Ìṣẹ̀yìn. Wọ́n á gbé láti ìlú Ìṣẹ̀yìn, wọ́n á gbé wọlé Ẹlẹ́yẹlé nìbàdàn. Ẹmọ Yorùbá gbọ́ mọ́ pé bàkàtì àgbára ayé ẹgbà wá o. Ẹ dákun, ìrẹ́jẹ tán rí àwọn oníṣẹ̀ṣe jẹ ìpọ̀ o, ó ń pọ̀ o, ìrẹ́jẹ tán rí wá jẹ́ pọ̀ o. Wọ́n ti gbọ́rọ̀ Yorùbá báyìí o, wọ́n ti gbé ó ti wà ní Ẹlẹ́yẹlé o. Ìrẹ́jẹ ìpọ̀ o, ẹmọ ọkọ Yorùbá dákun ẹgbà wá o. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ṣẹlẹ̀ tó fi gbé èmi ò wá sọ nìsín lórí àti sọ sẹ́yìn náà. Ẹ wo fọ́nrán fídíò yẹn. Ọ̀rọ̀ Yorùbá àti Mùsùlùmí kan ní bára wọn lágídí. Fọ́nrán fídíò tó ti sùkúrà nílẹ̀ wò yẹn. Ọ̀rọ̀ Yorùbá àti ọmọ Mùsùlùmí kan ní bára wọn lágídí. Ọ̀rọ̀ Yorùbá sọ ní pé ẹni wa lágídí pé kò lè jó, pé kò lè jó. Ọ̀rọ̀ Yorùbá sọ ní pé ṣébí ta lọ́lọ́run ti jó orí ó tó sì jó. Kí ni yóò jó? Ẹni wa pé irọ́ ni, kò lè jó, yóò dọ̀bọ ni. Ṣé ẹgbẹ́ bẹ́ẹ̀ tẹ́sí tèmi náà fọ́sẹ̀ tèmi nígbà yẹn ni. Tèmi náà fi sùkúrà pé kí ni yóò jó, kí lè tí ò fi ní jó. Ọ̀rọ̀ Yorùbá sùkúrà bí láti bí ọ̀sẹ̀ méjì nìsín. Àtọ̀sẹ̀ méjì ni wọ́n ti wá ń lé ọ̀rọ̀ Yorùbá kí. Wọ́n ti gbé ọ̀rọ̀ Yorùbá ní àárọ̀ yìí o. Ọ̀rọ̀ Yorùbá TV ti gbé láàárọ̀. Wọ́n yìí ti gbé lọ sí Ẹlẹ́yẹlé. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Wọ́n lè mi fẹ́ mú jáde ń bẹ̀. Màá gbé fọ́nrán kan wọlé nísìn. Fọ́nrán bíi tí àwọn Mùsùlùmí ti parapọ̀ tó ti sun ẹ̀kú eégún. Wọ́n sun ẹ̀kú eégún. Wọ́n sun òòṣà. Ẹ jọ̀ọ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀kú eégún táwọn àfáà ń sọ yìí. Ǹjẹ́ ní kankan ó lọ gbé Mùsùlùmí rí torí pé wọ́n sun ẹ̀kú eégún. Mùsùlùmí náà ni wọ́n sun ẹ̀kú eégún. Ọmọ kan náà jáde online ó mú fáwọn kò dànù báyìí. Ó sojú náà gànà báyìí ó mú fáwọn ń dalẹ̀. Ó ní ìfà yín o, ìfà yín ikin ó ń dalẹ̀, ó ní ìfà yín rè o. Ẹ jọ̀ọ́ sóníṣẹ̀ṣe yẹn kan lọ gbé. Ẹ jọ̀ọ́ nǹkan sí tiwa ni. Ifá làwọn forí balẹ̀ fún. Nígbà tí ọmọkùnrin yìí tó wá ń da ifá nù, tó ń da ikin fá tó ń dalẹ̀, tó fi ń ṣe yẹ̀yẹ́, sáwà lọ gbé. Àríyànjiyàn wá jiyàn, àríyànjiyàn wá délẹ̀. Ẹni yẹn àrọ Yorùbá TV wá sun Quran. Gbà tó sun Quran àti ọ̀sẹ̀ méjì yẹn wọ́n ti ń lé kiri, tán fi pàwọn gbé lónìí. Tẹ́ a fẹ́ gbéyàn, ẹ̀yin ò ṣe lọ sí ẹgbẹ́ Mùsùlùmí àtàwọn oníṣẹ̀ṣe, lórí tí àwọn oníṣẹ̀ṣe tá a lọ sí Ìwó ká gbọ́ba wọn bẹ̀. Ọba wọn bẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ sọ, ṣẹ̀ṣẹ̀ ní mọ̀ bú, ṣẹ̀ṣẹ̀ ní mọ̀ bàjẹ́, ṣẹ̀ṣẹ̀ ní mọ̀ yàkàyàkà. Olúwo gbogbo òòṣà tó kó bá láàfin, gbogbo sàárì àwọn ọba lọ́balọ́ba tó bá láàfin, Olúwo wọn kó ogun ẹ̀ wọ́n kó dànù, ìtẹ́lẹ̀ jóná wọn jóná. Ṣé ẹgbẹ́ oníṣẹ̀ṣe kan gbólúwo? Abẹ́ gbọ́ pé oníṣẹ̀ṣe bá fa wàhálà pé agbé lọ kóòtù. Ẹ wá dúró tí Olúwo sun. Táìpẹ̀ ká àjogún bá ní o. Kùránì eléyìí fúnra rẹ̀ ló ẹ̀tọ́ ló Kùránì fúnra rẹ̀ ló fún ara rẹ̀ rá o. Fúnra rẹ̀ fún ara rẹ̀ rá o. Àwọn nǹkan àjogún bá tólúwo ti sun. Gbogbo àwọn nǹkan àjogún bá tó ti lé kó láàfin tó kó láàfin. Ṣé ǹjẹ́ oníṣẹ̀ṣe kan dìde láti lọ gbé Olúwo? Oníṣẹ̀ṣe wo ló dìde láti sọ pé yá ẹ̀jẹ̀ ká lọ gbọ́ ní báyìí? Ọmọ tó da kí fádànù. Oníṣẹ̀ṣe wo ló dìde láti lọ pé yá ìgbàgbọ́ tí wà ló dànù? Onímọ̀lú oní ìgbẹ́kulé eégún ilé wọn jáde yóò sì tó bí ọdún mẹ́ta sí mẹ́rin sí. Onímọ̀lú sẹ́kun eégún ilé wọn o. Onímọ̀lú kan náà Ìbàdàn. Oníṣẹ̀ṣe yẹn kò jáde kó sọ̀rọ̀ sẹ́yìn pé ẹ̀kú eégún táwọn sọ sí báyìí. Nǹkan gbogbo wa ni á pé eégún ilé wa wọn á gbẹ̀kú ẹ̀kí lọ sùn. Kèsì mi nìkan mọ̀ ìtàjú sí. Nǹkan gbogbo wa ni. Nǹkan gbogbo òlu, nǹkan gbogbo Yorùbá. Àwọn àfáà gbé wọn sún. Oníṣẹ̀ṣe yẹn kò gbé wọn o. Ẹni tó wá lọ sọ́jà tó fọ ara Kùránì tó ti ná gbogbo rẹ̀. Àwọn DSS tó ti gbé o. Àwọn DSS tó ti gbé o. Màá play fọ́nrán àfáà kan fún yín nìsín. Fọ́nrán ní tí àfáà ń sọ bẹ́ẹ̀ ni pé wọ́n láwọn lọ bá ọba Ògbómọ̀ṣọ́, ọba Ìṣẹ̀yìn, torí ọmọ Ìṣẹ̀yìn ní ọ̀rọ̀ Yorùbá TV náà DSS gbé lónìí. Bàbá yìí ó ń sì gbìyànjú àṣàlàyé pé ẹnbẹ tó wá gbé sun ẹsẹ̀ àwọn kò faramọ́ kẹ́nìkan sùn Kùránì bí ó sì sùn Kùránì àwọn wá gbèsè wọn á lọ sọ́dọ̀ ọba Ìṣẹ̀yìn. Nígbà wọn dọ́bọ̀ ọba Ìṣẹ̀yìn wọ́n sọ pé wọ́n lọ́ba láwọn òsè kan lórí ẹ̀ ọba òsè kankan. Gbogbo ti wá ṣe kan báyìí o. Àti máa tún wẹ́ play fídíò yìí àti ọba àti gbogbo ló mọ̀ ń pa ẹ̀ o tán lọ fi DSS gbé ẹni ẹlẹ́ni. Ọ̀rọ̀ Yorùbá ti wà ní àmọ́ ọlọ́pàá lẹ́lẹ́ báyìí o lórí kó súnwé tó fowó ara rẹ̀ rà. Táì Mùsùlùmí kò níra yín jọ táì ń bú wa táì ṣe wẹ́wẹ́ ìtanijí ìgbà gbangba ẹjọ́ ta ló mọ́ disturb yín tó ń ṣẹ̀ṣẹ̀ disturb yín rí. Èèyàn mélòó bẹ́ẹ̀ làwọn oníṣẹ̀ṣẹ̀ ti gbé tiwa tó fi wá jẹ́ wípé gbogbo nǹkan ti agídí kankan. Ìdílé táwọn sọ wípé kò sí nǹkan kan tó ń jẹ́ sẹ̀ríà nílẹ̀ Yorùbá. Ìdí táwọn fi nígbà sẹ̀ríà láyé ni o
àwọn tí ò tẹ̀sí sẹ́ríà gan tán lọ gbé lórí ìsẹ̀yìn tán gbé wá bàdàn torí kóṣù kúrá ní táyé pé sẹ́ríà wà ní wọ́n kàrà wọ́ lọ sẹ́ríà kọ́ọ̀tù ní wọ́n sì lọ gẹ lórí àbí wọ́n ní wọ́n pa tí a wá sí sẹ́ríà kọ́ọ̀tù yẹn sìn tán múrú ẹ̀ ní ìsìn tán gbà tí ò dá fún táwọn náà ní ṣe ìṣẹ̀sí kọ́ọ̀tù táwọn náà wọ́n wẹ́yìn náà wà ẹ̀yin mùsùlùmí yìí alábòsí ni alábòsí ńlá gidi ni táyà pé fẹ́ ṣe gbogbo sẹ̀ríà tẹ́ ń ṣeun àwọn náà ní kóòtù ṣẹ̀ṣẹ̀ so mo fẹ́ kí o gbọ́ Yorùbá orí tó ṣẹlẹ̀ báyìí nígbà tó sọ̀rọ̀ sẹ̀ríà táyà pé tòótọ́ sẹ̀ríà wà ìyún tó ń sẹ̀ríà ṣe ni o ẹnìkan tó bá ti bú Islam ẹnìkan tó bá ti bà Islam jẹ́ ṣé ká ìpàdé táwọn oníṣẹ̀ṣe babaláwo àti pásítọ̀ tó ń ṣe tó wá lè sórí báyìí èmi ti sọ mùsùlùmí ò ṣe bá sọ̀rẹ̀ wọn ò ṣe mú lọ́rẹ̀ òdòdó lọ́lọ́lọ́lọ́ wọn ò ṣe mú ní ọ̀rẹ́ kòríkòsùn ó tiẹ̀ dùn mí pé àwọn babaláwo tó jẹ́ àwọn oníṣẹ̀ṣe tó jẹ́ àwọn bàbá wa àwọn àfáà lè pè wọ́n pé káwọn ojú wa sọ̀rọ̀ papọ̀ tí wọ́n sì wọ́ tẹ̀lé wọn àwọn ọmọ inú wọn wọ́ tẹ̀lé wọn ó dùn mí o torí táyé pípàdé so èso oore ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ní ká lófẹ̀ẹ́ wọn ò ní gbé ọ̀rọ̀ Yorùbá o pé ṣe ipá oníṣẹ̀ṣe náà tó fi fìyà jẹ báyìí ṣe ipá oníṣẹ̀ṣe náà fi fìyà jẹ báwọn àbá wa ṣe lọ ṣe ìpàdé pẹ̀lú wọn èmi ò faramọ́ o èmi ò faramọ́ kì wá ṣe wọn ẹ wá fẹ́ fìyàn jófin ẹ gbọ́mọ mùsùlùmí ọmọ ta ló dáa pinnu ẹ gbé àwọn ọmọ sànúnsẹ́ àbí yáyà ń sí wàbí lóko rẹ̀ tó mọ́ sí bí Buhari ọ̀hún sá tí wọ́n bú ṣẹ̀ṣẹ̀ lọ́nà ẹ gbé wọn o Alágúsí ìṣẹ̀ṣẹ̀ ló ṣẹ̀ ẹ gbé o Dìgbòlugi wo ìṣẹ̀ṣẹ̀ ló ṣẹ̀ ẹ gbé o Mùfútì wo àwọn ọmọ gbà wọn ṣẹ̀ṣẹ̀ ṣe pé ni ẹ gbé kankan nu wọn o ẹ̀yin bàbá wa ṣe wá di tó ṣẹlẹ̀ báyìí ṣe ti báyìí pé kò sófin tẹ́ ẹ lé ṣe pẹ̀lú wọn torí pé ẹ̀yin àwa ti mọ mùsùlùmí pẹ̀lú àgàbàgebè nǹkan kan tó dùn mí jù pé àṣẹyìn bàbá wa ẹ̀tẹ́jẹ́ yìn babaláwo àṣẹyìn lè jókòó pẹ̀lú wọn sì pàdé pẹ̀lú gbogbo tí wọ́n ṣe fún yín láti sẹ́ńtírì sẹ́yìn pẹ̀lú gbogbo rọ́sọ̀ ti pamọ́ yín pẹ̀lú pípọ́n tí wọ́n pọ́n yín lé táìpẹ́ ẹ̀yìn náà fi mọ́ ta yín ìjọ tọ́kẹ́ sí kẹ́ ẹ̀ sì pàdé pẹ̀lú wọn nígbà tí wọ́n sá tí ẹ̀yin bàbá wa sì pàdé pẹ̀lú wọn àbájáde ìpàdé tẹ́wà sí ní ìsìnbáyìí sẹ́ríṣò tó sọ sẹ́ríṣò tí ìpàdé yín so ẹ̀yin bàbá wa tẹ̀lé tẹ́yìn àtàwọn pásítọ̀ àtàwọn àfà tẹ́jú papọ̀ sẹ́ríṣò tí pàdé yín so báyìí sẹ́ríṣò tó so kété tí wọ́n lọ ṣèpàdé pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe ìjọ kejì ni wàzírì Ìwó ló ti jáde ló sọ pé àwọn ènìyàn kan ń ṣẹ́ o àwọn òfẹ́ pàdé òfò kankan o àwọn òṣèké kankan nìkan o ọ́sítánì ló ti sáré kọ̀ǹdẹ́mù gbogbo pàdé táwọn bàbá wa àtàwọn pásítọ̀ àtàfà lọ ṣe nígbà tí wọ́n abẹ́rẹ́ òfin wọn náà nísìn sẹ́rí kọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ tó fi gbé wọ́n ṣe gbọ́n ìwà wọn nìyẹn dájúdájú láìpẹ́ ṣẹ̀rí akọ̀tún ti wà ní Ìṣẹ̀yìn ni ọ̀rọ̀ Yorùbá ní ìṣẹ̀rí akọ̀tún ó gbé lọ adájọ́ kan mídàwó rẹ̀ ni pé oṣù Kùránì lábẹ́ ẹ̀sìn yáàsì ni ẹ̀bá Kùránì wọ́n ní wọ́n pa ni ṣe fẹ́ gbélé wa lórí nu ọ̀rọ̀ Yorùbá ti wà lẹ́lẹ́yẹlé láti àárọ̀ yìí ní ìsìn báyìí wọ́n lọ gbé láti Ìṣẹ̀yìn wọ́n wó gbé wá sẹ́lẹ́yẹlé láti wá fìyà jẹ àwọn DSS ló arrest ẹ̀ dájúdájú gbogbo àwọn àtàlọ́ online sìn táyé kó ṣẹ̀ṣẹ̀ ni wá dájúdájú káwọn fẹ́dọ̀ lórí òróró kò sẹ́ tí wọ́n lè gbé anytime ẹ̀yin bàbá mi Fáyọmí Ẹlẹ́bùmáyìndé ẹ̀yin bàbá wa tẹwà nípàdé náà Àràbà Olúṣẹ̀ṣe Ìbàdàn bàbá mi Ọdúngbọ́lá ẹ̀yin bàbá wa evangelist Adé Fáwọlẹ̀ tẹwà nípàdé náà àtàwọn ìyá lóríṣà àtàwọn babaláwo tó wà nínú ìpàdé ṣé pàdé yín ṣe sórí fáwọn ọmọ ṣẹ̀ṣẹ̀ báyìí ṣé pàdé ń so èso fáwọn ọmọ ṣẹ̀ṣẹ̀ báyìí táwọn fẹ́ sòsò eré ni ìjọ yìí náà mo ti sọ pé ẹ kọ̀kọ́ tá a fẹ́ so jẹ́ kí pàwé sòsò eré ẹ kọ̀kọ́ mórí lébù ó lẹ́bù tí Olúwo fi ń ba ìṣẹ̀ṣẹ̀ jẹ́ kìí ṣe kékeré bẹ́ẹ̀ ni pẹ̀lú Mufti lẹ́bù tó fi ń ba ìṣẹ̀ṣẹ̀ jẹ́ kìí ṣe kékeré ẹ̀yin mọ́kànlẹ́yìn ẹ̀yin ó mọ tàfà sórí olùdé oníṣẹ̀ṣe ẹ̀ lè fẹ́ kó oníṣẹ̀ṣe ó sọ̀rọ̀ mo sọ pé ìpàdé tó lọ sí wọ́n kàn kó wá pàpà mẹ́ra ni wọ́n kàn gbá àwọn àbáyẹn mẹ́ra ni ẹ̀fẹ́ kálófẹ́ ìgbà táyé rí pé àwa títà sí Islam lẹ tó gbé ìgbésẹ̀ kálófẹ́ wá nígbà tí àṣírí Islam ti tù tẹ́ gbé ìgbésẹ̀ kálófẹ́ wá tí ẹ mọ́ bọ̀ àwọn babaláwo ni tí ẹ mọ́ bá wọn jà ni nígbà táwọn náà wá jáde làwọn èèyàn náà jáde àwọn èèyàn wá ń jáde wípé bó ṣe kórìí ni kò yẹ kórìí bẹ́ẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ jáde àwọn èèyàn wá ń jáde wọ́n wá rí pé Islam yẹn ti ń bàjẹ́ wọ́n wá damage control bó ṣe control ẹ̀ sí táwọn òfin ní bàjẹ́ mọ́ kò sí gbogbo àwọn babaláwo tá lọ mọ̀ lónìí pé kò sí kẹta bá mùsùlùmí ṣe àwa náà wọ́n fi palára káwulẹ̀ tó bá ṣe ọdún tẹ́lẹ̀ báwọn ṣe ń bẹnu àtẹ́lù ṣẹ̀ṣẹ̀ kó mọ bẹnu àtẹ́lù lọ báwa náà bá ṣe ń sọ àìdá tó wà nù ẹ̀sìn wọn táwọn sọ òótọ́ tó wà nù ẹ̀sìn wọn káyọ̀ mọ́ sí bẹ́ẹ̀ lọ torí sẹ́ni tí ìpàdé sọ báyìí òfin tí ìpàdé sọ báyìí ẹ wá tẹ ẹ wá dúró débi pé kẹ lọ gbólúwò ẹ dúró débi pé kẹ gbé Mufti ẹ dúró débi pé kẹ gbé wàzírì àwọn ọmọ kéékèèké ló ṣẹ̀ṣẹ̀ Alágúsí ẹ ronú kẹ gbé
ọ̀rọ̀ burúkú wọn ẹ̀rìn fún àwọn bàbá tí wọ́n play wọn kàn mọ́ play ẹ̀rín kẹ́ẹ̀dí bá àwọn tí wọ́n àwọn tán gang up láti gbọ́dọ̀ Yorùbá òun play fún àbá yẹn kí ló dé àti bẹ̀rẹ̀ sẹ̀ríà lọ nú o tá a bẹ̀rẹ̀ sẹ̀ríà lọ ńkọ́ ó kàn mọ́ wọlé pọmọ ní ṣẹ̀ṣẹ̀ kò sí gbà kan nílẹ̀ Yorùbá yìí tí mùsùlùmí fẹ́ kálàfíà ìjọba kò sí gbà kan fẹ́ kálàfíà ìjọba wọ́n fẹ́ kó jẹ́ pé àwọn làwọn mọ òfin táwọn bá sọ ní fáínà wọ́n fẹ́ kó jẹ́ pé àwọn làwọn mọ sọ lórí wọ́n sì ṣe àwọn kìrìsìtẹ́nì ti dà sí wọn la ó yá nígbà tí a pẹ́ gbófin kalẹ̀ kẹ́ni kó mọ́ sọ̀rọ̀ sẹ́sẹ́ nìkan mọ́ ṣé ẹ tó ti wá ti 30th anniversary lórí kóńkó ọ̀dẹ́mu Bible 30th anniversary lórí kóńkó ṣẹ̀ṣẹ̀ sẹ́ni káwọn yóò kó close company wọn ni sẹ́ni wọ́n close company wọn àwọn ajangun wa ẹni mọ́ sí wá sí mọ́ ẹ àti rọ́pọ̀ jù ẹ̀yin àbá wa ṣẹ̀ṣẹ̀ àwọn ọ̀pọ̀ àti nísìn ṣẹ̀ṣẹ̀ pàánù padà fífi ya rẹ̀ jẹ́ torí ó kàn dùn mí pé ṣé ohun náà fi àwọn àbá sọ̀rọ̀ torí kí mọ́tà yín jẹ èmi ni àbá takú ti Jésù kọ́kọ́ pé wípé àwọn àtàkì gbàgbọ́ nípa àwọn fẹ́ àwọn abaláwo náà kí wọ́n wà ń bẹ̀ wípé kí mi wà ń bẹ̀ kí gbogbo wà ń bẹ̀ èmi ò faramọ́ ni mo gbà tó lọ pé bóyá wọ́n lọ pé àlàbà àbàdàn lẹ́yìn wọn pé ogun wọn kọ̀ bó ṣe táwọn bàbá yẹn wá èmi náà kọ́ pé àtàkù ti Jésù àtàkì gbàgbọ́ ló bẹ̀rẹ̀ àtàkù Jésù ló pè mí wípé pàdé àlàáfíà tó wá ṣèṣòro báyìí ọmọ ìṣẹ̀ṣẹ̀ tó fi gbé wọ́n ní kí ló ṣe wọ́n ló ya Kùránì tẹ́lẹ̀ pé wọ́n sẹ́kọ́ òdògúnlẹ̀ báyìí káà náà wá dìde ní ìsìn báyìí àwa YouTube ṣẹ̀ṣẹ̀ ká lọ gbé onímọ̀lú pé òun náà sọ ẹ̀kọ́ eégún àwọn òbèrè tó tà tún play fẹ́ràn wọn yẹn káà náà sọ ẹ̀kọ́ eégún káà lóyè ká lọ gbé wọn ṣé tẹ́lẹ̀ mọ́ta ṣiṣẹ́ ni ṣẹ́ẹ̀sì tẹ́yà fáìfẹ́ mọ́ ṣe ni ṣé tẹ́lẹ̀ mọ́ta ṣiṣẹ́ ni nígbà tán gbé mi tí mo lo oṣù mẹ́ta èmi mo tó jù rí tó fídíò bá ṣe gbé mi pé ìfìyà jẹ́ mi wọ́n tọ́ṣọ̀ mi fídíò yẹn sì ń bọ̀ mo fẹ́ package series by series ni ìtẹ̀yàn kọ̀wé lé lórí ni wọ́n ṣe wá ní ìsìnbáyìí bí wọ́n ṣe gbé wọ́n ti fún àwọn pípì yẹn lówó pé bẹ́ẹ̀ tí bá ṣe gbé ẹ̀mẹ́jẹ̀ ní kò gbà bẹ́ẹ̀ lẹ̀ o ẹ̀fọ́ bàdí ẹ̀ torí gbà tó gbé mi dé lọ nígbà yẹn táwọn kọ́ gbé mi dé lálẹ́ bí tó gbé mi dé wọ́n ti mi lọ sára àwọn ọ̀nà kiri ni pé ẹ̀fọ́ bà ẹ̀ṣẹ̀ lálejò ìyẹn kò gbúdọ̀ sọ̀rọ̀ Yorùbá o tí nǹkan bá ṣe ẹ̀yin àfáà yìí ẹ̀ lè scott free o ìyẹn kò gbúdọ̀ sọ̀rọ̀ Yorùbá o ìyẹn kò gbúdọ̀ sọ̀rọ̀ Yorùbá o olórí kùránì yẹn tó sún o wà á gbé ti yàrá àfáà sún o aṣá àti ẹ̀mọ́ dùn yín kò lànà fàdí tí nǹkan kò gbúdọ̀ sọ̀rọ̀ Yorùbá o gbogbo ẹ̀mọ́ ọkọ̀ Yorùbá káàkiri àgbáláyé àsìkò tẹ́ dìde ni o torí dájú pé mùsùlùmí kan náà gbé àbí yẹn kan gbogbo tó ń sáré bọ́sọ̀ online tó ti mọ sọ̀rọ̀ wọ́n ti gbọ́dọ̀ Yorùbá o àti mùsùlùmí kan kó sọ lórí ẹ̀ o ẹ̀yìn ó pàdé ìpàdé àlàáfíà láàrin ó ṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀lẹ̀ àti mùsùlùmí ìgbésẹ̀ wọlé gbé báyìí ìgbésẹ̀ wọlé gbé lọ́wọ́ báyìí síbẹ̀ wọn fòfin fi àjà wọn yẹn ni àwọn ò ní gbà o. This is Oodua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.